wọ́n lálẹ́ àgàn ní òsì wáàsí. Àwọn tí wọ́n ń ṣètò wọ́n sọ fún Sheikh al-Walid Seriki Malami abukahullahu afa. wọ́n ní bàbá wa Alhaji àgbà wọ́n lẹ́yìn lẹ́ẹ̀ṣẹ̀ wáàsí níbi ìyàwó Professor Rahmatullah Kamaluddin. Àwọn bàbá múra wọ́n máa wọn ajánẹ́sì lọ́wọ́ láti lé wọ́n ti bẹ̀rẹ̀ wáàsí. Lèmi bá ń bọ̀ ni mo wọ ọ̀lẹ́ntẹ̀láfà ń bọ̀ wá bí wáàsí. Bí mo ti jókòó inú bọ́yá bàbá lókù rahimahullah. Àmín. Ọ̀kan nínú àwọn bàbá bá ní kí wọ́n pè mí wá. Wọ́n ní tọ̀ ìwọ ni mo ló ṣe wáàsí kìí ṣe àdìyàkú máa lọ bí tọ́wà kó dìde fún ọ ìwọ ni kò ṣe wáàsí. Allahu akbar. Kọ̀ wá kun tí ń wí. La ilaha illallah. Bẹ́ẹ̀ náà ni mo bára mi níhìn lónìí torí pé bí wọ́n bá pè wá lóde Alhaji àgbà káwá ṣe wáàsí gbogbo àwa tá a jọ mọ kíw àwa kan lánàá sharafun azim pé bàbá wà lérí ìjòkó wọn ni a ṣe wáàsí. Alhamdulillah. Àfa àwa tí wọ́n ṣe wáàsí tán nísìn ọlọ́mọsàbà lékún àlùbáríkà fún wọn. Àmín. Mo rí i tí ń wo àwọn ajánásì tí ń pé ń gbòòlẹ̀ yín dé èmi náà wá fẹ́ sọ fún un pé èmi ò wí bẹ́ẹ̀. Allahu akbar. Àmọ́ àwa kan Ọlọ́run fún wa ní oore ọ̀fẹ́ àwọn Christian wọn oore ọ̀fẹ́ tí bàbá wa ní barakallah èmi wá ń tẹ̀lé wa kìdò ni. Allahu akbar. Bàbá wa wáyé àwa tó kéwù ni lẹ́nu ìṣẹ́jú díẹ̀ tí mo ní mani amila salihan ibi àti bẹ̀rẹ̀ náà nù a'udhu billahi. A'udhu billahi minash shaitonir rajim. Ó pé dáadáa minash shaitan. A'udhu billahi minash shaitonir rajim. Bismillahir rahmanir rahim. Bismillahir rahmanir rahim. Nínú tírà tá a ké níwájú àwọn àgbàlagbà lákúnlẹ̀ ké wọ́n ní rúbà ziyadatin hiya nuksanu fa'ida àti gbọ́ wáàsí. Bẹ́ẹ̀ni bá ní mo wá fẹ́ ṣàfikún ṣé kò ní jẹ́ nuksanu fa'ida. Allahu akbar. Kó ṣe pé n ta ti gbọ́ èmi wá wù tí ó wá dàbẹ̀ tí ìlú wa kúkú wá gbé makirifóònù fún ìṣe barakallahu fikum. Àmín. Ọlá àwọn bàbá wa Alhaji àgbà. Àmín. Àwa kan bẹ gbogbo bẹ́ẹ̀ ti gbé wa lọ bàbá ní ẹ má fèsì èsì ọ̀fọ̀ rẹ̀ bẹ́ẹ̀ mi náà wá wí àwọn àgbàlagbà ń pè é. Man amila salihan falinafsihi wa man asa falayha wa ma rabbuka bidhallamin lil abid. Ṣíàrù bàbá wa Alhaji àgbà nù. Allah. Man amila salihan falinafsihi wa man asaa فعليها wa ma rabbuka بظلام للعبيد وما ربك بظلام للعبيد. mo fẹ́ bẹ national mission pé níbi tẹ́ ti wá lọ àkàdá bó bá reflect níbi ìṣẹ́jú díẹ̀ tí mo fẹ́ lò ẹ dákun ẹ má bínú sí wa. Mo fẹ́ gbé wa lọ sí
ọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. ká fi mọ oore tọ́lọ́hun ṣe fún wa látara ìṣípòpadà bàbá wa khalifa wa tí wọ́n lọ. rahimahullahu rahmatan wasi'a. báwo lèyìn ó ti ṣe kú tá a máa wá sọ wípé ọlọ́run ṣoore fún wa ṣé kò dùn wá ni. ẹ dákun ẹ̀yin ìyá wa bọ́bá rí bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa alihi wa sallam sallallahu alayhi wa alihi wa sallam. ó ní ọlọ́run ṣoore fún wa látara pé bàbá wa sípò padà fi yawmil jumu'ah. Allah. Allahu akbar. ولقد جاء في الأثر أن رسول الله صلى الله عليه وسلم قال من من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر. Allahu akbar. والحديث رواه الترمذي وصححه الألباني. Allahu akbar. nínú tẹ́ fi mọ ẹni ọlọ́run ọmọ ẹni ọlọ́run àyànfẹ́ ọlọ́run tó kúkú ẹni ọlọ́run tó kúkú báwọn ẹni ọlọ́run tí máa kú. Allah Allah. anábì ní gbogbo ẹni tẹ́mi rẹ̀ bá bọ́ ní yawmul jumu'ah níjọ́ jímọ̀ aw laylatal jumu'ah àbí àlàmísì mọ́júmọ́ jímọ̀ ẹ má dáwùtù ẹ̀ nínú tọ́jẹ́ mùsùlùmí máa ń mí mùsùlùmí tọ́jẹ́ mùsùlùmí ìlà waqahu Allahu fitnatal qabri. Allahu akbar. ọlọ́run bá a ti wí yìí jọ sẹ́mọ́ bàbá wa la. Àmín. èyí nìkan wá kọ́ hadisi kan bẹ tó ṣe wípé tí ì bá ṣe pé mo ṣiṣẹ́ lágbà ní hadisi mi làkọ́kọ́ ẹni tí ó takò. hadisi yìí ń jẹ́ ká mọ̀ pé gbogbo àwọn tẹ́mi sáà mọ̀ gẹ́gẹ́ bí inú àwọn tá ànábì kọ́kọ́ sọ fún wa náà ní Sallallahu wípé alayhi wa sallam. wallahi latamutuna kama tanamun. níbòmí ànábì ní anáhùn ooru ikú tẹ́ ẹ rí òmùrún tẹ́ ẹ rí òun ọ̀dà gẹ́gẹ́ bí ikú kékeré ni ìní bá a bá jí níta ànábì ní kakọ wí ni pé alhamdulillah allazi ahayana ba'dama amatana wa ilayhi nushur. ìyẹn ni pé oorun ẹ̀mí kù lára wa ẹ̀mí kù lára wa bẹ́ẹ̀ mi bá wá kù lára wa ń ẹnjìnìà ẹ dákun ẹ má wí pé ní tí mo bá wá ibi tí àwọn bàbá rán mi lọ ló tún fà tọ́jú ń pẹ́ díẹ̀ mo fẹ́ gbé wa lọ sí alamu barizakhiya bàbá wa tí wọ́n lọ yìí oxen bi rabbil kaaba àfẹni tí ó bá gba àdìsí àná Muhammad wọn nìkan ló kù. Alayhi wa sallam. agbo àwọn bàbá ló wà agbo àwọn bàbá lọ́nà wo. Allah. sẹ́ẹ̀rí béèyàn bá sùn ẹ̀mí kù lára ẹ̀mí tó kù lára òun ó lè bára rẹ̀ láàrin àwọn tó ti lọ. àfa wa yára bàbá wa national missioner Adama Allahu hayatahu. ìtú àṣírí yín fáyé ẹ mà wọn tó ṣe wípé lẹ́nu ìgbà tí bàbá wa alájà àgbà lọ tí wọ́n rán wọn ń sẹ́ lọ lè sọ pé báyìí ní kélé yóò ṣe. Allahu akbar. wàláhì tàláhì bó ti rí lẹ́gbọ́n tó mo wí. Allah. bẹ́ẹ̀ mi bá kú ò lára gbogbo wa la mọ̀ wípé
alikiyama ti ìdè gbogbo aná làwà mẹ́ ibo lẹ̀mí yìí wọ́n lọ igi kan anabi ní ń bẹ ní iwájú àlìjẹ́nà igi náà ń jẹ́ sajaratul khuldi sajaratul khuldi gbogbo ẹ̀mí tó ti kú níbẹ̀ ni wọ́n máa dúró sí wọ́n wá ń retí làbárì tí ó wàá bá wọn látàyé ẹja gbọ́bà nẹ́bi ti wí. sallallahu alayhi wa sallam. innal mayyita dájúdájú ẹni ó bá sípò padà iza urija biruhihi bọ́ bá sípò padà tá a mú ẹ̀mí rẹ̀ gòkè lọ. barakallahu fi àmín. talaqatihul arwah àwọn ẹ̀mí tí wọ́n ti ṣáájú rẹ̀ wọ́n máa wá pàdé rẹ̀. yasalunahu anil ahya àwọn ẹ̀mí tí wọ́n ti lọ tán wá pàdé rẹ̀ wọ́n máa wá béèrè lọ́wọ́ rẹ̀ nípa àwọn tí ń bẹ láyé tó fi sílẹ̀ sáyé lọ. fayaqulu ba'duhum li ba'din da'uhu hatta yastarih àwọn ẹ̀mí tí wọ́n ti lọ tí wọ́n ń béèrè lọ́wọ́ ẹni ó ṣẹ̀ṣẹ̀ dé wọ́n tún wá máa sọ fúnra wọn ẹ fi lára balẹ̀ ẹjọ́ sinmi. fayaqulun maza fa'ala fu'ad wọ́n máa wá béèrè lọ́wọ́ rẹ̀ lágbájá ta tó filẹ̀ sáyé lọ bó o ní ṣe lọ́wọ́ báyìí. wa maza fa'ala fulan làkàṣègbè tó filẹ̀ bó lòun náà ń ṣe. Allahu akbar. Lárúbáwá ló ń tú jẹ́ wá tú lọ́rùn. ẹ rí ẹ̀mí tó ṣẹ̀ṣẹ̀ tó kú lára wa bínú tiwa ti ń bàjẹ́ làwọn tó lè bá bàbá wa àlífà àná yóò máa sọ pé máa wulẹ̀ òde bàbá wa àlífà jẹta òde àwọn ni òun náà máa wá béèrè ibo ni bàbá wa. Allah. hadisi ande Muhammad sallallahu alayhi wa sallam. wal hadisu hasanu sahih wọ́n máa wá béèrè lọ́wọ́ ẹni tó ṣẹ̀ṣẹ̀ kú wípé ilé mi bó o ló ti rí bó o ló fi wọ́n sí bó o làwọn ọmọ akéwú ń ṣe wá sí ìjọ Jímọ̀ ṣé kò dúró ibo ni Muhammad Kamaluddin University ibo ló dé dúró sí. Allahu akbar. national mission bó o ní ń ṣe. Allah. tó yí àdéhùn padà bó dúró lórí àdéhùn. Allahu akbar. àwọn ọmọ akéwú ẹ dúró lórí wọn máa béèrè lọ́wọ́ bàbá wa tó ṣẹ̀ṣẹ̀ dé nísìn. àwọn jama ńkọ́. àwọn jama ńkọ́. àwọn ansarul Islam. wọ́n wà ní. Allah. anabi ní sọ̀rọ̀ èmi kọ́. sallallahu alayhi wa sallam. ẹ fi ilẹ̀ hata yastari ọ ṣẹ̀ṣẹ̀ dé ní Abdulkadir ṣẹ̀ṣẹ̀ dé ní ẹ fi ilẹ̀ ẹjẹ́ òsinmi. ìrìn àjò yìí jìn. ẹjẹ́ ìgbà wọn làwọn náà mọ̀ káwọn kúrò lára wa. ọlọ́run o. Allah. èyí tá nábì fi kún má jẹ́ ó ṣẹlẹ̀ sí wa má jẹ́ ó ṣẹlẹ̀ síran wa. Àmín. wọ́n wá béèrè ẹlòmíì lágbájá ń kọ́ ọ ṣáájú mi kú o. Ànábì ni tí wọ́n wà wí ni pé yakuluna dhuhiba bihi ila al-hawiya. Allahu akbar. ẹni a béèrè tá a rí lọ́dọ̀ wa ní tí ò sí níbi sajaratul khuldi igi tó wà níwájú àlìjánná níbẹ̀ ni gbogbo àwọn ẹ̀mí wọ̀nyí ń lọ. ìlàdúà tí bàbá gbòkú síwájú tá àwọn àfáà nínú àdúà tá a máa ń ṣe náà ni wípé ọlọ́run alihikihu bisolihin Allahumma alihikihu bisolihin wa alihikihu binabiyyihi Muhammadin sallallahu alayhi wa sallam. ọlọ́run mọ́sà bá wa fi lépa báwọn ẹni rè méjì ṣẹlẹ̀ sí bàbá wa tá a torí ẹ̀ jòkó lónìí rahimahullah. Àmín. àkọ́kọ́ wọ́n jáde láti ibi tó mọ́ min jihatil ab wa min jihatil ẹ̀kejì ọlọ́run tó wá níjọ́ Jímọ̀. Allahu akbar. tí ànábì sì lẹ́ni tí sallallahu alayhi wa sallam. ọba kúrò tó bá jáde láyé ní mọ́sálásí ẹ̀mí jọ Jímọ̀ gbogbo tí ń jẹ́
àzáàbànú kábàrí ọlọ́run ọba kò ní jí ọmọ. Allahu akbar. Ọlọ́run àwọn Yorùbá àwọn náà ní àwọn hikam wọ́n ní bọ́ọ̀ jẹ́ ni ire bọ́ọ̀ jẹ́ ni ire wẹ̀yìn rẹ wò ẹ wẹ̀yìn bàbá eléyìí lasharafun azimun lana eléyìí tó ní fàáyì fún wa Alhamdulillahi rabbil alamin. eléyìí tó ní ọpẹ́ fún wa Alhamdulillahi rabbil alamin. bàbá wa tí wọ́n wá lọ lánàá àfáà mi ẹnjìnìà Musa tí wọ́n gbé máikrófóònù lé mi lọ́wọ́ wọ́n rí i gbọ́ wípé nínú àwọn ọmọ tí bàbá wa bá a ti ń pè wọ́n gbà náà tíṣà Àdìsá tí wọ́n kọ́ ní Ansarul Islam Primary School ní 1975 afákàlà òrùpá wà ní ìjọ́nà àwọn àgbọ̀ ẹ ti dé ẹ ti dé. Ní 1975 ní Ansarul Islam Primary School bí wọ́n bá láwọn pródọ́kìtì tíṣà Àdìsádà àwa ni bí wọ́n sì ti ń kọ́ wa nígbà náà àwọn ni Majmu al-Bahrain. Allahu akbar. Sọ pé primary school a máa ní teacher arithmetic English social studies general ní primary school a tún máa wá ní àwọn Arabic teacher tá láwọn màálìmù lára àwọn màálìmù wa bàbá wa Alhaji Abdulwahab Iléèlá ọlọ́mọsá bá wa kẹ́wọn ara àwọn kọ̀ọ̀kan tí wọ́n máa jẹ́rìí mi inú àwọn tá a jọ jẹ́ méjì. Àwọn méjì wà ní òtídé àwọn tí yín bẹ lọ́nà ẹ̀bẹ̀ o. Bọ́ bá di àsìkò arábíìkì ní kíláàsì tiwa tíṣà Àdìsá ó tún bẹ̀rẹ̀ wọ́n tún máa kọ́ wa ń kéwú lónìí. Allahu akbar. Nínú àwa tí wọ́n kọ́ Amirul Jaish Yahya Sọláàtì. Allahu akbar. Nínú àwa tó kọ́ ni Àlífà tòní nílé ìdásàláàtì Sheikh Abdullateef nínú àwa tí bàbá wa Abdulkadir Àdìsá Kamaluddin nínú àwa tó kọ́ ni. Allahu akbar. Àwọn tí wọ́n ti di Major General Rabiu nígbà mo sọ fún wọn ní onítìsá Àdìsá kú à ń ṣètò pé àwa tá a jọ mọ kéwù bàbá yìí a fẹ́ wá surprise wọn láwa pé àwa tó kọ́ ní kíláàsì àwa ní àwa kékeré jó níyìn àwa ní. Allahu akbar. Bọ́lọ́run ti ṣe wá ní àwa tóun kọ́ gbogbo èèyàn ní sílísílà bó o lo ti tan mọ́lẹ́ Àlàájì àgbà àwọn tí wọ́n tọ́ ní bá ní pródọ́kìtì bàbá tó lọ́dà La ilaha illallah Muhammadu Rasulullah. àwọn lọ́yọ̀ wọn ò níye àwọn ẹnjìníà ò níye àwọn doctors wọn ò níye kọ́dẹ̀ yìí tí n fẹ́ fi kún ni pé bàbá tún fẹ́ lára wa. Allahu akbar. ìfẹ́ fi yóò kún ìyá wa tọ́ ìbá ìfẹ́ dákọ̀ wọn. Allahu akbar. ìfẹ́ dákọ̀ wọn. Allahu akbar. ìyá wa ni wọ́n èmi lójú tì púpọ̀. iṣẹ́ tí bàbá ọlọ́run gbogbo ọmọ bàbá kọ̀ọ̀kan lọ́lọ́run ní bí wọ́n ti rí má wàá gbà Ansarul Islam nìkan ni o lèmi ti ké o kò rí bẹ́ẹ̀ ọlọ́run ló mọ iye àwọn tá a jọ ka ibtidai torí láti primary 4 primary 5 primary 6 bí wá lídù bí wọ́n bá ti ń bọ̀ wálé kéwú ní yawmu sabt wà yawmul ahad wọ́n mú mi lọ́wọ́ ẹ̀kẹ́yìn náà rántí. ara àwọn tó èmi
kò sẹ́ni tí ìfẹ́ bá ṣe méjì mọ́mọ́ ó mú mi lọ́wọ́ màálìmù là ń pè nígbà náà yóò ṣáájú mi sínú kíláàsì ọlọ́run lọ́mọ yẹ àwọn tá a jọ ṣe kílásímẹ́ẹ̀tì àmọ́ tèmi ò díptì dáyìí lọ gbà mo lọ Kánò tí mo tún dé ní thanawi mo rántí almarhum Suleiman Apo Allahumma ighfir lahu warhamhu àjọjòkó ní kíláàsì Sheikhul Azhar ńgbà náà ni Abdulsami Yusuf àwọn Sheikh Hassan Zaidani ọlọmọsàbà kẹ gbogbo wọn ibo ni lọ ń bẹ iṣẹ́ bàbá wa tí wọ́n lọ Ọlọ́run gbogbo àwa tí bàbá náà tó ṣe wípé wọ́n dúró wájú wa tá a gba ẹ̀kọ́ látara wọn ọlọmọsàbà sí wọn lẹ́san olóore. Àmín. Gbogbo àwọn tá a rí tí mo kà ní àwọn ilé sálà náà ń bẹ òta àjọ jẹ́ mate ní primary níwájú bàbá yìí àwọn ilé iná bábà gbogbo àsìkò tiwa àwọn gbogbo àwa tá à ń jẹ́ ọmọ bàbá níhìn làwọn àánú kíláàsì kan náà àtàwọn ọmọ adébára gbogbo tí ń bẹ ládùúgbò míì àwa tí ń ṣe mọ̀ràn pé a kóra wa jọ kọ́lọ́n tó wá mú eléyìí wá Allahu Akbar láti wá kí bàbá ìdúró mi ló kọ gbogbo àwọn tàjọ jẹ́ méjì tí bàbá sọ de èèyàn Allahu Akbar mo pàdé ọ̀kan náà láìpẹ́ yìí ní London bàbá wa tí wọ́n rán mi lọ bàbá wa àlífà tànà àwa méjì ni wọ́n fẹ́ rán èmi àti grand cadi àmọ́ Ọlọ́run bá mú grand cadi torí bá a bá dọ̀hùn a fẹ́ máa sọ pé ta ni ó sojú bàbá físà rẹ̀ ó jáde físà tèmi nìkan ló jáde. àwa gbé nígbà tá à ń sọ̀rọ̀ bàbá lọ́hùn àwọn èèbó yanu onítọ̀ ẹ wà orin tẹ́ máa kun ẹ bá mi kọ́ ẹ̀yin èèbó àwọn èèbó ní ẹ pọn níbẹ̀ ni ẹ sábà pé àwa lọmọ Ṣéhù Kàmálì Bísímíláhì lọmọ Ṣéhù Kàmálì Bísímíláhì àwa lọmọ Ṣéhù Kàmálì. Professor Jerry àwọn èbó tí wọn kò ní ẹgbẹ́ bá ti máa wí ẹ máa wí Ọlọ́run ló ṣe bàbá bẹ́ẹ̀ Ọlọ́run àdúrà ní ìdúró mi àti láti ti fi orí Ọlọ́run tí bàbá fi lọ́lẹ̀ bàbá wa tí wọ́n lọ lánàá yìí oore tí àwọn náà fi lọ́lẹ̀ pé àwọn wo ni ọmọ kéwù mi directly àwa ni bàbá wa àlífà alákọ̀ọ́kọ́ mo rántí rahimahullah ní àwọn tí ń bá ṣe méètì lọ́dún náà ìrántí wọn mọ́ ní bàbá wọlé bàbá wa alájí àgbà àlífà alákọ̀ọ́kọ́ wọ́n wá mú chalk bàbá ní writing la ilaha illallah àfáà wa tí wọ́n ṣe wá sí sì bèrè pé 19 kí tún lè rí ìlú ìjọ náà ni mo ti há orin ọ̀hún tíra sí àrí ni tíra sí àrí ni ní o bí àṣà kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ ọba ní lisanuka látàzí kúrìbì yìí àwòrán támúrì wàláhì ẹnu bàbá wa mo ti gbọ́ wàkúlùkà àwòrán wàlínàásì àlìsùnù lisanuka látàzí kúrìbì yìí àwòrán támúrì
ọkùnlùkà àwòrán tó wàlé náà sí àlìsùnù. wà á ẹnùkà in abudati ilayka musawi anfasuniha wa kuliya aynu linnasi ayunu. wà á ẹnùkà in abudati ilayka ma'ayiban fasuniha wa kuliya aynu linnasi ayunu. lẹ́nu bàbá wa láti gbọ́. Allah. bàbá wa aláàjì wa bí ilé ìlà níta fi máa mú àwọn gbà wọn ni pé lillahi bi waqt wa li darsi waqt lillahi bi waqt wa li darsi waqt la ilaha illallah wà lè dársi waqt. ọlọ́mọ sábà kẹ́ gbogbo wọn. bàbá wa mísọ́nà náà national mission àkọ́kọ́ àwọn náà bá wa kíláàsì mo gbé mi nítorí ibi tí ń lọ náà mo wá dé yìí. ìdúró mi gẹ́gẹ́ bí mo ti wí sharafun azim kéèyàn ó dúró nílé bàbá wa aláàjì àgbà mọ́kàn tí ẹ bẹ́lu ọ̀rọ̀ ní ìkí àwọn aṣáájú wa tí mo jòkó tì. ahsanallahu ilayhim Professor Keke la ilaha illallah highway ni mọ́kàn bẹ́lu ọ̀rọ̀ ní. ń darí bọ̀ wá dọ̀ bàbá wa àlífà tó ní o ń bọ̀ wá o ń bọ̀ wá kí bàbá o ọlọ́wọ́ jẹ́ ń dé dáadáa. àmín. ẹ rí ẹrù kankan máa bà ní a sì kọ́ lọ́dọ̀ àwọn bàbá ká mú kálámù ká kọ nǹkan ká wá nà sára rẹ̀. àwọn kan wọ́n ní ọlọ́run iṣẹ́ tí ń bọ̀ iṣẹ́ ń bọ̀ wá iṣẹ́ ń bọ̀ wá. Masha Allah àwọn bàbá ní. wọ́n láwọn mọ̀ retí àbọ̀ yín fẹ́ sọ dáadáa. ẹ dákun ẹ bá ń sàmí. àmín. ìjọ tí sílísílà wá sí táwọn bàbá ṣe justice nígbà tí bàbá ń sọ̀rọ̀ àfáàgbà bàbá kọ́ wa ní lárúbáwá ni wọ́n ń kà fún wa tíra ń bàbá ṣe bàbá òjò jáde ni bàbá kọ́ ni wọ́n kọ́ wọ́n sì wọ́n ń kà ní gbogbo ẹni tí bá ń bẹ ń wá sí àwọn karama àfáàgbà bàbá kọ́ ní tíra ni wọ́n sì wọ́n ń kà fún wa. Allahu akbar. rahimahullah. àmín. rahmatan wasi'atan. ìgbà tí wọ́n ń bọ̀ tí mo bá jókòó èmi máa ń pè ní àìmọ̀ wọn ara àfáàwà ìwà fi kálámù kọrin lárúbáwá ní ọba wa kọ eléyìí tí ń jáná sí yìí afakunlọ. àfáà tí ọlọ́run bá ṣe dáadáa fọmọ kéwu rẹ̀ tí ń bá ń bínú àwọn ọ̀hún bí ti wí kọ́hún àwọn ọkọ lọ́dọ̀ bàbá wa alájí àgbà bí ti wí nù àkọ́ lọ́dọ̀ bàbá wa alájí àgbà mo fẹ́ jẹ́rìí ọ̀rọ̀ rẹ̀ kì nígbà mo wà rédíò Kwara orin kan ẹnu àwọn bàbá láti gbọ́ àkọ́kọ́ Ramadana ìkẹyìgẹ̀ni àrin Ramadana àforíjì ni ìgbẹ̀yìn Ramadana àṣẹrúdọ̀mà bá ti ń bọ̀nù wọ́n bá gbé lọ lé rédíò wọ́n bá kún làwọn kírísítẹ́nì ní rédíò Kwara wọ́n bá ní àwọn mùsùlùmí tó aláwọn èso ọmọ ọlọ́run ṣe é ti rí àwọn náà fẹ́ dọmọ wọ́n wí létí mi sẹ́sì mọ̀ pé rédíò Kwara ń gbà náà kọ́dà àwọn tó ní kí ni karambà níyì ń wí ọgbọ́ mi torí wàá dàwú láṣẹ rí kàdàwú ni kò sí mi. ó dijọ́ kejì mo bá bọ́ sórí rédíò mo ní àkọ́kọ́ Ramadana ìkẹyìn àrin Ramadana àforíjì ni ìgbẹ̀yìn
Ramadana àlìjánnà ni. Allahu Akbar. Làwọn kan bá wá bá bàbá ọmọ Alhaji Yakubu Ali Agan olórin tẹ́ ẹ kọ ó ní ọ̀dà. La ilaha illallah. Olórin ó yí padà àwọn bàbá ni wọ́n pè mí wá. La ilaha illallah Muhammadur Rasul. afáwa yára inú tọ́lọ̀ tún ṣe fún mi mo kírun lẹ́yìn bàbá wa Alhaji àgbà wọ́n ṣe ìmáàmù wọ́n kírun èmi kírun lẹ́yìn wọn èmi àtàbúrò mi ní yí Kamal ọ̀ndà àjọtò lájọ kírun lẹ́yìn bàbá. Allahu Akbar. bàbá ni lóòótọ́ ni ọ̀nbẹ́ mọ́jọ́ yìí. La ilaha illallah ọdún mọ́kànlá ọdún mọ́kànlá. Àní kì í mọ́ ìwọ tó wá ń wíwìkúwì tó mọ́ káì. Allahu Akbar. Èmi ò fẹ́ lọ bẹ̀ wọ́n èmi ò fẹ́ lọ bẹ̀ wọ́n. Bàbá bá ní orin àkọ́kọ́ orin Ramadan yẹn. La ilaha illallah. Rahimahullah rahmatan wasi'a. Allah. Bá ní gbogbo àwọn ọmọ kéwú la ní ń ta sọ nípa bàbá wa Alhaji àgbà. Bọ́ ọba ti súnmọ́ sí bọ́ ọba sì ti irú ìwà tó ọba sì hù mo tún gbé yòókù mi mo gbé yòókù mi. Bàbá bá ní ọba sẹ́ẹ̀rí bí wọ́n ti wí wọn ó ti yé mi mo ní afákàlá mo ní wọ́n ní bó ti kún mo fẹ́ kó kún wọ́n ní afákùmọ̀lá mo ní ntọ́sẹ̀lẹ̀ ni pé mo wá ṣàlàyé ntọ́sẹ̀lẹ̀ rédíò Kwara. Bàbá wa ní gbòòlò wa kún wọ́n á ní ìgbẹ̀yìn Ramadana àlìjánnà. Bàbá ní that's right that's right that's right that's right that's right that's right. Allahu Akbar. That's right. Bàbá ní that's right. Rahmatan wasi'a. Àmín. Mo sì sọ yìí náà yìí sì lè má wí. Níjọ́ bàbá tó bí mi tẹ́mi rẹ̀ ti gbà pé ọmọ yìí ń lọ. La ilaha illallah. Wọ́n gbé mi lọ síbi tó àárín tí ń ṣe mí. La ilaha illallah. Bàbá ọba gbé mi ní mọ́tò ńjọ́ náà 404. Bàbá bá wọn Alhaji àgbà Wálídù wọn sunkún. Àwa mẹ́ta náà là ń bẹ́ẹ̀ Wálídù mi wọn sunkún. La ilaha illallah. Ó ní kí ló dé Alhaji Yakubu níbẹ̀ ọmọ yìí ni láti Kánò wọn ti rú wálé inú ní run gbogbo ọsibítù la gbé dé gbogbo ọsibítù la gbé dé kí n sun ọsibítù rí àmọ́ mo sún mo lo ọ̀sẹ̀ méjì mo rí n tí ń ṣe mí. La ilaha illallah. La ilaha illallah. Bàbá ni Alhaji Yakubu tó bá délé ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí. Allahu Akbar. ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí. Allahu Akbar. Àwa mẹ́ta náà ni bàbá náà iwájú bàbá náà sì la wà yìí. Aya Kurani ni o aya alukurani ni o barakallahu fikum. Ìní dákọ̀ ẹ̀. Allahu Akbar. Wọ́n dẹ̀ jẹ́ ń wí àmọ́ ní wí bí bàbá ti ní a ṣe. Allahu Akbar. Ayatul Kursi. La ilaha illallah. Bàbá wa ní bọ́ọ̀bá délé Ayatul Kursi ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí. Allahu ẹ ṣe Akbar. báyìí. La ilaha illallah. Muhammadur Rasulullah. ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí. Ìtọ́jẹ́ kémi ọmọ ẹ ṣe báyìí ẹ ṣe báyìí èmi tí wọ́n rí nǹkan ṣe tí wọ́n àmẹ́mi náà mọ̀ gbọ́ pé ẹ ṣe báyìí ẹ ṣe báyìí Ẹ ṣe báyìí. Wallahi látijọ́ náà wọn ò gbúrò onú náà mọ́. Bọ́ba wa rí bẹ́ẹ̀ bọ́ba rí bẹ́ẹ̀
azika no azika. ibi mo ti lọ Tayyib. mo wá kọ kinní kan máa ní tọ ìwọ tún màrúdù jèmi lọ Afakumullah. Ọlọ́run fi yé ọ lóòótọ́ àwa la kọ tó sì gbà bílálà àmọ́ Ọlọ́run wa ní ó yé máa ń tọ bá ń tó kinní yìí ṣe èyí lọ́dọ̀ àwa akadásá èyí wọn jẹ́ problem kí pòfẹ́sọ̀ ọkọ nǹkan kọ́ wá gbé fún pé kí ló rí sí i Allahu akbar. lọ́dọ̀ bẹ́ẹ̀ ni màá ní ngbè mí ní azika ó ní ká má ṣe bẹ́ẹ̀ Afakumullah. ó ní ká lò ó bó ṣe pé gbogbo àwọn ọmọ kéwú ń bẹnu gbogbo àwọn méètì mi sọ̀rọ̀ níhìn ni torí wà tí ń ti kálámù ó bọ̀ mí náà wá pé kí ló dé tó fi tún eléyìí ṣe èmi náà mọ tí mo wí òun náà wá níbẹ̀ ni afákàlà etí mo fẹ́ bẹ́ẹ̀ etí mo ìtún wa ń kúrú afákàlà wí no azika No ya baital azika. ulum ma atuqa No azika. ya baital kamali wal qur'ani Ya baital ulumi ma tuqa. No azika ya baital kamali wa qur'ani. no azika ya baitat tawadu wal ula No azika ya baitat tawadu wal ula. ala fakidina li a'lama min dimni insani على فقدنا الأعلام من ضمن إنساني ka khairi talamizin wa khairi ahibatin كخير تلاميذ وخير أحبة وأهليكم معصيتهم شذ أنثاني توفي عبد القادر لفخر بيننا بجوهره طرا إلى دار رضواني توفي عبد القادر الفخر بيننا بجوهره طرا إلى دار رضواني بلا توكي نعزيك يا بيت العلوم ما تقى. àwa kí bàbá wa Alhaji àgbà àwa kí wọn pé ẹ kú sùúrù ẹ kú gbà fọ́lọ́run ẹ kú àdánwò Ọlọ́run tó dé. نعزيك يا بيت العلوم ما تقى. ìta akọ́ ní àyín Baitul Ulumi máa dúkọ̀ akọ́ ìmọ̀ lásán akọ́ ìpayọ̀ Ọlọ́run lára bàbá wa Alhaji àgbà. نعزيك يا بيت العلوم ما تقى. àfáà mi ń bẹ tó ṣe wípé bọ́bá bí n bá ń sọ̀rọ̀ báyìí ẹ wí pé kọ́mọ dákẹ́ mọ́ àmọ́ àìnà tukọ̀ kò sí ìpayọ̀ Ọlọ́run ń gbọ́ lẹ́nu ọ̀kan nú àwọn tí ó ṣe wípé Ọlọ́run tún ní káwọn ò tún súnmọ́ bàbá jà wá lọ wọ́n ní ẹran màálù tí wọ́n so mọ́lẹ̀ tí wọ́n fẹ́ pa fọ́dún fúnyàwó màálù wa ń ké bàbá wa ní ẹ lè sọ fún wọn èyí ṣe màálù. La ilaha illallah. màálù. La ilaha illallah. màálù. ariwo rẹ̀ yìí pọ̀. ariwo rẹ̀ yìí pọ̀. kí ni ṣe. bàbá wa ní kí wọ́n nígbà táwọn ọ̀tọ̀ ní afẹ́ fi ṣe àwọn aláfẹ́ fi ṣe wòlímọ̀ ni bàbá wa yọ owó lápò pé wọ́n lè ra oúnjẹ kí màálù ó jẹ. Allahu akbar. no azika. ya baital ulumi ma tuqa. نعزيك يا بيت الكمال والقرآن نعزيك يا بيت الكمال والقرآن نعزيك يا بيت التواضع والعلا نعزيك يا بيت التواضع والعلا. ẹ wí kíní kan lẹ́ẹ̀kan ẹni kò sí tí ń bẹ lára Alhaji àgbà tí ò sí téèyàn ò ní máa bùkátà kọ́ tọrọ. ọ̀kan bẹ́ẹ̀ ń bẹ̀ tẹ́mi ẹ fẹ́ tọrọ ẹ̀. tọ́ sùúrù Alhaji àgbà.
La ilaha illallah. tó ọlọ́run kó bè mí náà èmi ò ní. Ọlọ́run alájà àgbà. alájà àgbà ó ní bí a bá sún ọkàn gírí. Uditu. Udina. Nuazika. Ya baita tawadu wal ula. Ala fakidina alama min dimuni insani. Ó fìyà Abdulkadiri. Tuwufiya Abdulkadiri le fakharu bainana. Ntí ó jẹ́ fakharu bainana ntí ò ní jẹ́ ntú iná ní gbogbo ntẹ́ rí tí mo ti sọ bẹ́ẹ̀yàn bá múrin wá yóò ní ntọ́fà. Àwa táwa jẹ́ fàárí bàbá tó lọ lánàá ìgbẹ́nu gbogbo wa sọ. Bija oharihi turon iladari ridwani. Sẹ́rí ohun wọn la hawla wala nígbà tí ń wí ní 1975 tí ń wí ohun bàbá bá àti máa pè wọ́n gbà náà Teacher Adisa la hawla wala kú bí wọ́n bá ń ka Kùránì báyìí pè lárúbáwá ní nkà. Bá ń lọ́dọ̀ àlífà wa lónìí bá ń lọ́dọ̀ àlífà lónìí. وطول عمرا للخليفة مصطفى وفي عصره يأتي لنا جل إحسان. وطول عمرا للخليفة مصطفى وطول عمرا lílẹ̀ Khalifati Mustafa. dákun dúró ń bẹ̀ wọ́n. Allah. afọ àwọn tán ṣe wá sí tán intel foundation yín lèmi ń tẹ̀lé ẹni gbogbo tọ́jáde lára Alhaji Àgbà wọ́n jọ bàbá àwọn ọmọ tún jọ bàbá tiwàtiwà máa ké láti ṣe ní gbogbo ìgbà tí mo bá lè fa bàbá wa tòní Khalifatul Adabiyyin tòní tí mo bá lè bá wọn lógidi la ilaha illallah bàbá wa dìde wọ́n wá dìde èmi ní ìbáṣà padà àwọn fi bàbá wa Alhaji Àgbà gbé ọ. Allahu Akbar. èmi wọn máa pe afakumula ẹ dákun torí Ọlọ́run ẹ mọ́sáájú kó n tó wọn ní rárá. èyí tó tún wá ṣe jù wọ́n wà níbi táwọn jókòó wọ́n wà fà mí pé kí ọmọ èké mọ tiẹ̀ nínú adìẹ. Allah. eré àtẹsẹ̀ ní. kò ní ìdí àwọn wí òun náà ti máa ọ̀sẹ̀sẹ̀ ní ká wí fún un yá baita sheikhi àádákùnmú màwòlálì wàrọ̀ mi mà sọ̀rọ̀ ibi. ẹ dákun ẹ bá ń sàmì. wọ́n mi fitinati dunya jami'an wa ahzani. gbogbo tí ń jẹ́ ìbànújẹ́ Ọlọ́run má fi dá àwọn Alhaji Àgbà wò. àádákùnmú màwòlálì wàrọ̀ mi mà sọ̀rọ̀ ibi. sẹ́yìn bá ń pẹ́ Alhaji Àgbà. wọ́n mi fitinati dunya jami'an wa ahzani. Wallahi azim ọmọ Alhaji Àgbà ní lọ́dọ̀ tiwa. Àmín inshallah bó ṣe máa lọ́nu. ọmọ Alhaji Àgbà ní lọ́dọ̀ tiwa. Masha Allah. Ọlọ́run Wálídù bàbá mi ní máa sọ ó ní gbogbo wa ó nígbà tá a lọ lé Alhaji Àgbà ọlá wa lọ lè ó ní bó ti rí ni pé òun kálukú wa mú páìpù láti lé wọn. Allahu Akbar. ọwọ́ àfìfà àlùbáríkà. Allah. wọ́n á níjọ́ táwọn wá ń fà á ní ẹlòmíì dọ́gbọ́n sí tiẹ̀ ẹni ó dọ́gbọ́n sí tiẹ̀ Ọlọ́run dọ́gbọ́n sóhun náà. Allah. gbogbo ẹ dákun. fi ẹ̀gbọ́n kún gbogbo tí ó ṣe wípé Alhaji Àgbà bá ní. bàbá wa national mission bàbá wa sí àgbáyé. rahimahullah rahmatan wasi'a. bàbá wa alomata. rahimahullah rahmatan wasi'a. la ilaha illallah. bàbá wa ilé iná. rahimahullah rahmatan wasi'a. bàbá wa apá ọ̀kẹ́ni Ọlọ́run. rahimahullah rahmatan wasi'a. àwọn ẹ̀hún dúró nídùú wípé ìjọ ọba ṣe Alhaji Àgbà kọ́ wá sí àwọn. Allah. ẹ wá wọlé òun kálukú wọn
ẹ wo ẹ̀san tọ́lọ́run san fún ẹnì kọ̀ọ̀kan wọn. alijazaawu min jinsil amali. alijazaawu min jinsil amali. èmi wa máa sọ ìtẹ́ fi gbọ́n bá kiri fóònù fún yín gbogbo tí ń jọ́ máa kéwù tèmi yàtọ̀ tèmi yàtọ̀ bàbá mi ṣe xidima ìyá mi ṣe xidima ìyá mi ó ru ráìsì wá láti ilé àlẹ́ àgàn gbogbo àwọn tí wọ́n jẹ ráìsì ìyá mi àwọn ní wasalaamu aleykum wa rahmatulahi wa barakatu. Ar-Ra'id. ẹ fi rọ ìdùlẹ̀ àwọn bàbá pọ́fẹ́sọ̀ kéèké wọ́n nítorí nǹkan tí àásán wọ́n ní nǹkan tí mọ́lámà jánẹ́sì pọ́fẹ́sọ̀ kéèké lọ́dún tí wọ́n làpọ̀ ní àfáà tó lọ́rọ̀ lẹ́ tó ní ohun tó yà ní àbáwọn